ìrókò ṣọ̀wọ́n nígbó. Ìyá bí ìyá mi ṣọ̀wọ́n nílé ayé. Igi bí ìrókò ṣọ̀wọ́n nígbó. Ìyá bí ìyá mi ṣọ̀wọ́n nílé ayé. Kídùn ó jẹ́ gbàgbé ìyá mi. N ò jẹ́ sàṣùṣe rárá. Àìrí ọmọ ọgbẹ́ ọkàn ni. Ọgbẹ́ ọkàn ni ikú rẹ̀ jẹ́ fún mi o. Àìrí ọmọ ọgbẹ́ ọkàn ni. Ẹni bá máa pé kó bá mi dárò àárọ̀ o. Ẹni máa lu kòkó bá mi dárò oṣù. Ẹni mọ̀ lékeleke kó bá mi dárò ẹfun. Ẹni bá mọ yìyá rere láyé mi o. Káàsì bá mi dárò ìyá mi tó rọrùn alákejì. Princess Fatima Motúnráyọ̀ Ayádámọ́lẹ́kùn ni mò ń wí o. Abiyamọ bí rẹ̀ ṣọ̀wọ́n nílé ayé mi. Ọmọ rẹ̀ àfáà Yísà Rahim Ọládìméjì Adámọ́lẹ́kùn ló pè mí ò ní àlámọ̀ọ́gá. Ó sì bá mi dárò ìyá mi. Ó ní wò lè dákẹ́ kú. Ó ní mo wò rẹ́rẹ́ o. Wò rẹ́ni tó lè kì mí bí ìyá mi. Ẹnjìnìà Yísà Adámọ́lẹ́kùn ní wò rẹ́ni kì mí o. Bí ìyá mi ti máa ń kì mí nígbà tí fẹ́ nílé ayé mi. Princess Fatima Motúnráyọ̀ Adámọ́lẹ́kùn mọ́kàn o. Níbi ò bá wà ilẹ̀ ire ni. Bó o bá fẹ́ kí ọmọ rẹ wà ní ọmọ àríṣẹ́ tó ṣe ọmọ lọ́fìn. Ọmọ amúdà sílẹ̀ gbogbo ẹrù pani. Ọmọ olójú kò mọ̀ ní kèébí pa. Ọmọ olójú ẹ̀rín bá níjà kẹ́yìn kan ni ló bínú. Ọmọ amúkèrè kù mẹ́mu ọkìkun ló kóra lọ́dọ̀ àṣà ìgìrìgìrì. Ọmọ ògbóni ọ̀nà òwúrọ̀. Ọmọ ìsọ́mọ̀ ọ̀nà òwúrọ̀. Ọmọ òwúrọ̀ kéèdì. Ọmọ olóṣè méjì takọtabo. Ọmọ olóṣè kọ́ máa rí kúyà. Ọmọ àríṣẹ́ tó ṣe ọmọ lọ́fìn. Bí kò bá sí ṣúkìlà bá mọ̀ pé níyàn o. Bí kò bá sí kì í nígbó. Kí là bá fi kan àga sínú ilé. Bí ò bá sì fi wọ ìyá mi. Tani ìbáṣọ ọlọ́kọ̀ mi wá sí ayé. Dr. Rahim Adámọ́lẹ́kùn ní mo sunkúnsunkún wọlé dákẹ́kùn o. Ó ní ìyá mi. Ikú tó wọlé tó mú ọ lọ́jọ́ kẹrìnlá. Oṣù kejìlá ọdún 2020 ò ṣe é re. Ikú alùmùtù ọkọ èèyàn. Ọ̀dájú oníkùmọ̀ lọ́wọ́. Òṣónú tí kì í gbàgbé tẹ́lẹ̀ ni. Abánilálejò mọ́jíyán. Akánimọ́lẹ́mọ́jẹ́ ẹ̀kọ́. Ó ní ìbáṣe pé ikú àmọ́ ń gbowó. Ó ní ìbá fún lówó. Ó jẹ́ ìgbádùn ìyá mi dọ́ba. Àmọ́ ikú ògbówó gbẹ̀ràn. Ó mú ìyá mi lẹ́ni ọdún 17. Ó ní ìyá mi abiyamọ tòótọ́ sùúrù o. Ọmọ rẹ̀ àfáà Yísà Rahim Ọládìméjì Adámọ́lẹ́kùn wípé ó ní ìrántí àwọn ìtọ́sọ́nà ìmúlọ́kànlé rẹ̀. Ìní mú mi dìde kúrò ní kọ̀rọ̀ ìkárìbọ̀nù. Ó ní gbẹ́rẹ́ o. Princess Fatima Motúnráyọ̀ Adámọ́lẹ́kùn. Ó di ìbẹ́ni bánjọ ni. Ọmọ olókè ní sàádìgbẹ́ ṣútẹ́rẹ́ ní o. Òkè ní sàlùlẹ̀ oṣù. Ọmọ ẹ̀rọ akọ̀kọ̀ nyúbẹ̀ torí kú oṣù mọ́ bá a tàtàrà. Ọmọ òyìnbó sẹ́yìn ìṣúrò. Ọmọ ojú ọ̀nì kèébí pa. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ fọ́láyé o. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ fọ́láyé méjì lọ́lọ́ àmúhóyè. Kàgbà ọmọjọ́ súnmọ́gùn bẹ̀ṣẹ̀ ni màá yan falálálá lọ́dọ̀ọ́rọ́. Ọmọ olúgbò gidi ọ̀nà òkè nísà. Àjùrí pọ́júrì ìṣànrìnṣàn. Àjùrí sákàrà àjùrí. Àjùrí sákàrà àjùrí. Ọmọ ìwé òtù ọmọ aróró òjò. Ọ̀rìnjọ́ kẹ̀wé bá ti yàn tún ìlà ọ̀rọ̀ tún ìlà. Ṣùgbọ́n tujú akẹ́rìírí lọ́wọ́ àkú. Ọmọ ọ̀bẹ ni mọ́tà mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu. Kẹ̀yìn ráhùn dàkọ́ mẹ́rù bọ́sà róróróróróró. Ọmọ ọdún ọ̀rá àmì kàrà sábẹ́ ewu jẹ́. Ìkàrà ṣèjì sínú àgbàgbà tẹ̀míṣù kókó lulẹ̀
Adébáyọ̀ Adámọ̀lẹ́kùn bèbí níláwọ̀